Èpà ta ló sọ pé àní bàbá? Èpà àní bàbá. Sọ pé àní bàbá. Èpà àní bàbá. Professor Banji Akintoye ní bàbá wa. Èpà àní bàbá. Ọmọ Yorùbá ibi tí àwọn Fúlàní rò pé ọfà máa bá a yá, ọfà kọ̀kọ̀ bá a yá ń bẹ̀. Kí nìdí ọ̀rọ̀? Ẹ farabalẹ̀. Bàbá wa Professor Banji Akintoye, bàbá yìí tó ti ṣe bẹbẹ míì yàtọ̀ sí èyí tí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀. Eléyìí ó kọjá bẹ́ẹ̀. Ẹ pé kí ni bàbá ṣe? Bàbá ti tú gbogbo àṣírí àwọn ìran Fúlàní gẹ́gẹ́ bí historians, gẹ́gẹ́ bí amòye, onímọ̀ ìjìnlẹ̀, gbajúmọ̀ àti orúkọ yòówù tẹ́ ẹ bá pè bàbá. Professor Banji Akintoye ó ti jẹ́ kí gbogbo àgbáyé ó mọ̀ wípé ìran Fúlàní báyìí ni wọ́n rí, báyìí ni wọ́n rí, báyìí ni wọ́n rí. Àti ìdí àti túmọ̀ rèé tí ìran Yorùbá tó fi ṣe tán àti lọ. Ẹ má jẹ́ ń tàn yín, ẹ ní pẹ́ bá bàbá pàdé, ẹ bá ń farabalẹ̀ gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Ṣé ẹ mọ̀ pé àgbàlagbà tí wọ́n bá ń sọ̀rọ̀, èèyàn gbọ́dọ̀ máa rí nǹkan tó mú ọpọlọ lọ́wọ́ mú jáde nínú ọ̀rọ̀ bàbá yìí. Èmi tó dé nìyẹn tí mo fi máa ń pè wọ́n ní àrólé Awólọ́wọ̀ tó kún fún gbogbo ọpọlọ. Bàbá tú àṣírí fún gbogbo àgbáyé. Kódà wọ́n sọ ìdí tí wọ́n fi sọ pé tó Bọ́lá Ahmed Tinubu, ààrẹ wa báyìí báyìí, ọmọ olódòdẹ tó jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá, ìdí táwọn fi sọ pé kí àwọn ọmọ Yorùbá tẹ̀lé ká máa nìṣó. Bẹ́ẹ̀ ni bàbá sọ o, torí wípé kò ní ikú ò ní pàgbà kó má ṣe lójú fèrè. Eléyìí kọjá kó ṣe wọ́n lójú fèrè. Bàbá yìí sọ pé ohun tó jú àwọn rí nígbà táwọn ti bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́, táwọn fi di tíṣà, táwọn fi ṣe lẹ́kṣọ́rà, táwọn fi gba pòfẹ́sọ̀, táwọn fi di sẹ́nétọ̀. Ẹ gbọ́, mò ń sọ̀rọ̀ nípa sẹ́nétọ̀ Professor Banji Akintoye. Bàbá sọ gbogbo ẹ̀ lọ́kọ̀ọ̀kan ìjèèjì fún àjọ àgbáyé. Ẹ gbọ́, àwọn tó wá mú wá fún gbogbo àwa ọmọ Yorùbá, ìdí tá a fi gbọ́dọ̀ dìde ká gbèjà alẹ̀ wa. Fún ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé gbọ́dọ̀ bá a dé nìsín, kinní kan, bàbá ti sọ bí tá a bá a dé, ibi tá a rè, ibi tá a máa gúnlẹ̀ sí láìpẹ́ láì jìnnà. Ṣùgbọ́n wọ́n sọ àwọn ìkìlọ̀ kan nínú àwọn fídíò yìí nígbà tí wọ́n ṣàdédé bá wọn pàdé pé tó bàbá kí lẹ rí wú sí, ẹ bá ń farabalẹ̀ gbọ́ gbogbo lẹ́tà ìwé àpilẹ̀kọ tí àwọn karambà ní Fúlàní ń kọ káàkiri àti bí wọ́n ṣe ń àtáàkì ìlú. Bàbá ti sọ àwọn ìdí àti ìtumọ̀ tí wọ́n fi ń gbérù ìgbésẹ̀ yìí fún gbogbo ènìyàn àti fún gbogbo àjọ àgbáyé. Wọ́n sì ti mú ẹ̀dà àkọ́kọ́ ẹ̀, wọ́n ti fi lé Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ lọ́ba tán pé tọ́ ọgbọ́ ọmọ Àbíbátù Mọ́gàjí bá a bá sọ pé à ń lọ, àwọn òde àti ìdí rèé. Wọ́n ní àgbà ìtàn lórílẹ̀. Ẹ má jẹ́ ń gbà yín lásìkò. Ẹ bá ń farabalẹ̀ gbọ́ nǹkan tí Professor Senator Banji Akintoye bàbá sọ, tí bàbá wa, bàbá gbogbo ilẹ̀ Yorùbá, àrólé Awólọ́wọ̀ ọ̀ràn tiwa nìyẹn. Bóyá ẹ mọ̀ ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ, ẹ farabalẹ̀ gbọ́, kẹ́ ẹ bá mi ṣíà ẹ. Ẹ wò bí bàbá ṣe tó láwẹ́. Ọpọlọ yóò ní jọba at 90+. Ọpọlọ sì tó jí pépépépépépépé báyìí. Bàbá yóò túbọ̀ dára fún yín. Ẹ dákun, ẹ bá ń farabalẹ̀ wo fídíò yìí. Gbogbo ẹ̀yin yẹn wà nínú ilé tó bá jẹ́ pé àkọ́kọ́ rèé, bá ń subscribe sí channel yìí, kó bá mi share, comment, like, jẹ́ ọwọ́ gbogbo ayé lọ. Ọ̀yá òun rèé, ẹ̀jẹ̀ ń bẹ̀. Tí wọ́n ṣe lẹ́kọ̀ọ́ ó lè ṣàì a lè fojú fò ó, bọ̀ tó ṣe pàtàkì púpọ̀. Nǹkan tí wọ́n ń ṣe ní Èkó ni pé wọ́n ń kó àwọn ọmọ ogun wọn wá pẹ̀lú tírọ́ọ̀kì mọ́tò ńláńlá, wọ́n wá ń dà wọ́n sí Èkó. Bẹ́ẹ̀ bá ṣe rí wọn lọ́nà Ìbàdàn, rí wọn ní lọ́nà mìíràn tó parí sí Èkó.
Lagos is in very great danger from these people. In short, gbogbo ilẹ̀ Yorùbá ló wà ní danger. A máa ń sọ pé ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ̀. Rárá, ọ̀rọ̀ àwa àtàwọn Fúlàní wọ̀nyí ó ti kúrò ní òwe pé ó ń bọ̀ à ń dé àwọn dé o. Mo fẹ́ sọ̀rọ̀ sí gbogbo ọmọ Yorùbá lénìí. Mi ò sọ̀rọ̀ sí àwa oní self-determination nìkan. Mo sọ̀rọ̀ sí gbogbo ọmọ tí ìyá àti bàbá ẹ̀ tán jẹ́ Yorùbá, tán bí nílẹ̀ Yorùbá, to grow up nílẹ̀ Yorùbá, to grow up with the pride of being Yorùbá, to grow up with the joy of history. Pé àwa ni foremost people in Black Africa. Àwọn tó grow up bẹ́ẹ̀ gbogbo yín ni mo fẹ́ bá sọ̀rọ̀ kì í ṣe àwọn kì í ṣe àwa tá à ń jà fún self-determination nìkan. Àwa tá à ń jà fún self-determination á pọ̀ lóòótọ́ ṣùgbọ́n kì í ṣe àwa nìkan mo fẹ́ bá sọ̀rọ̀ báyìí o. Gbogbo ọmọ Yorùbá mo fẹ́ bá sọ̀rọ̀. Pàtàkì mo fẹ́ bá àwọn aṣáájú wa sọ̀rọ̀. Mo fẹ́ bá àwọn aṣáájú wa sọ̀rọ̀. Mo fi ìrẹ̀lẹ̀ mo fi bá àwọn ọba wa sọ̀rọ̀. Wọ́n ní ìdọ̀bálẹ̀ ní ká máa kí ẹ̀yin ọba. Mo dọ̀bálẹ̀ mo kí yín o. Lẹ́yìn ìyẹn gbogbo sọ̀mọ̀rí nílẹ̀ Yorùbá láwọn tó rí jẹ tó rí mu tán ti ṣe politics rí àbí tí wọ́n ń ṣe politics lọ́wọ́ mo fẹ́ bá yín sọ̀rọ̀. Mo fẹ́ bá àwọn gómìnà wa mẹ́fẹ̀ẹ̀fà sọ̀rọ̀. Mo fẹ́ bá ẹ̀yin tẹ́ ọmọ Yorùbá tó wà ní federal government ní Abuja mo fẹ́ bá wọn sọ̀rọ̀. Pẹ̀lú ìfẹ́ àti ìrẹ̀lẹ̀ ni o ni mo fi ń bá yín sọ̀rọ̀. Èmi Banji Akintoye ni mo ń bá yín sọ̀rọ̀. I'm one of you. Mo ti wà lára yín ó pẹ́ tí mo ti lọ nígbà tí èmi náà ti lọ sí school bíi tiyín tí mo jáde tí mo di university lecturer di professor tí mo di senator. Mo fẹ́ kẹ́ fetí balẹ̀ kẹ́ gbọ́ mi. Mi ò rò pé mo tí ì bá yín sọ̀rọ̀ bí eléyìí kí ní gbogbo yín mo fẹ́ bá sọ̀rọ̀ rárá. Lénìí gbogbo yín mo fẹ́ bá sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló jẹ́ pé mo kọ́ yín ní yunifásitì àbí mo kọ́ yín ní high school kí n tó lọ sí yunifásitì kí n tún kọ́ yín ní yunifásitì. Ẹ fetí balẹ̀ kẹ́ gbọ́ mi mo bẹ̀ yín lénìí. Ẹ fetí balẹ̀ dáadáa kẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Mistake burúkú ni pé kéèyàn máa understand nǹkan tí ọ̀tá ẹ̀ ń fẹ́. You don't understand your enemy. It's a very, very serious mistake. Kí làwọn Fúlàní wọ̀nyí ń fẹ́ tán fi wá ń ṣe léyìí? Because ó pẹ́ tá a ti jọ wà ní Nàìjíríà wọn ṣerú nǹkan tán wá ń ṣe wọ̀nyí. Kí ni nǹkan tán wá ń fẹ́ láti bí 15 years to this time? Láti gba ìjọba Buhari dèní. Kí ni nǹkan tí wọ́n fẹ́? Ẹ fetí balẹ̀ kẹ́ gbọ́ mi dáadáa o. Historian lèmi, we find out things. Kí ló ń ṣẹlẹ̀ in the world? Nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé àwọn Fúlàní àwọn sọ fúnra wọn wípé Ọlọ́run ti fún wọn ní gbogbo Nàìjíríà.
ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ ni pé àwọn ò ní orílẹ̀-èdè tiwọn, àwọn ò ní homeland anywhere. ṣùgbọ́n nígbà táwọn ṣàn dé Nàìjíríà, Ọlọ́run fún wọn ní Nàìjíríà, ṣùgbọ́n àwọn ò tètè mọ̀. ìdí ibo ni àwọn fi mọ̀ pé Ọlọ́run fún wọn ní Nàìjíríà. Èkíní ńgbà táwọn dé ilẹ̀ àwọn Haúsá, the largest single ethnic group north of the Niger, the largest single ethnic group north of the Niger. Èèyàn gidi dẹ̀ ni wọ́n, oníṣòwò ńláńlá, people of artistry. Àwọn náà ń wọ aṣọ bí ti Yorùbá, kò kàn pọ̀ tó ti Yorùbá ni. Ọ̀làjú náà ni wọ́n. By the time tí àwọn Fúlàní dé ilẹ̀ wọn, by the time tí àwa Fúlàní ta dé ilẹ̀ wọn, wọ́n ti ní large towns. Wọ́n máa sọ pé Hausa bọ́kọ̀, Hausa méje, ìlú Hausa méje. Nígbà tá a dẹ̀ dé sáàárín wọn, a ò ju taṣẹ́rẹ́ láàárín wọn. Ẹ fetí balẹ̀ kẹ́ gbọ́ mi dáadáa o. A ò ju taṣẹ́rẹ́ láàárín wọn. And most of the àwa táṣẹ́rẹ́ yẹn inú igbó la wà tá a ti ń dá màlúù. Àwa díẹ̀díẹ̀ la wà ní ìlú, láàárín ìlú. Ó bẹ̀rẹ̀ láti wá máa kọ́ àwọn ọmọdé, àwọn ọmọ Haúsá, torí kò sí Fúlàní, kò sọ́mọ Fúlàní kankan. Lọ́bẹ̀ sí wá máa kọ́ àwọn ọmọ Haúsá ní kéwú. Lọ́bẹ̀ sí wá máa kọ́ wọn ní nǹkan tó yàtọ̀ sí kéwú, tó jẹ́ propaganda against their own people, against their own fathers, against their own rulers. Ó ṣe débi pé ìjà bẹ́ sílẹ̀. Ọba ìlú ibi tó ń gbé bínú pé ó lè máa ṣe nǹkan tó ń ṣe yìí, máa kọ́ àwọn ọmọ wa against wa, wá dìjà. Gbogbo àwọn ọmọ tó ń kọ́ yẹn wọ́n wá support ẹ̀ against ọba ìlú wọn. Torí ó ti sọ fún wọn wípé àwọn ọba ìlú wọn wọ̀nyẹn wọ́n corrupt. Irú owó orí tí ò yẹ kí Mùsùlùmí máa san. Mùsùlùmí náà ní gbogbo wọn o, ṣùgbọ́n owó orí tí Mùsùlùmí gbọ́dọ̀ máa san, wọ́n mú àwọn èèyàn wọn san, mú àwọn bàbá wa san, and so on. So èèyàn burúkú ni yín, I fẹ́ get rid of you and replace you with people who know God truly. And who are the people who know God truly? The Fulani, the few Fulani tó wà ní láàárín wọn. So the Hausa's kingdoms were conquered. The Hausa kings were destroyed. And Fulani men tó jẹ́ pé wọ́n bìlí àti àwọn ọmọ wọ̀nyẹn bìlí pé àwọn wọ̀nyẹn mọ Quran dídí, wọ́n mọ ẹ̀sìn Islam dídí, wọ́n ní kán gbọ́ síbẹ̀ kán máa ṣèjọba fún wọn. Àwa Fúlàní bá ń ṣe ronú mọ̀ ń padà sí yìí o, àwa Fúlàní a ò jù táṣẹ́rẹ́ náà láàárín wọn. Tọ́lọ́run gbé gbogbo ilẹ̀ Haúsá lé wa lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn. Àwa kọ́ la ṣe iṣẹ́ Ọlọ́run. Ronú sí wípé àwọn òyìnbó, àwọn Britain ti ronú sí wípé jọ́ta bá ń lọ, a gbọ́dọ̀ gbé Nàìjíríà ilé wá àwọn kan tá ọkàn wa máa balẹ̀ pé ó máa jẹ́ ká máa rí tiwa jẹ́ ń bẹ̀. Kò sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà, àwa la create ẹ̀, àwa gbọ́dọ̀ máa jẹ́ lọ láéláé ni. Àwọn tó máa ṣèjọba Nàìjíríà gbọ́dọ̀ jẹ́ àwọn tá a jẹ́ ká lè máa jẹ́ lọ láéláé.
àwọn ológun máa jẹ́ bí ẹrú yẹn a friendly people àwọn Fúlàní yìí ni wọ́n ṣètò sí wọ́n ṣètò sẹ́yìn wọ́n yí gbogbo ẹ̀ po wọ́n dàrú wọ́n dà pọ̀ wọ́n gbé Nàìjíríà lé wa lọ́wọ́ ní 1960 wọ́n create a federation of 3 countries wọ́n region tiwa wọ́n jẹ́ kó tóbi ju àwọn region méjèèjì papọ̀ wọ́n ní population wa pọ̀ ju tiwọn. Therefore àwa la wa jẹ́ Ọlọ́run ló ṣe wọ̀n yẹn kì í ṣàwa Fúlàní la ṣe lágbára láti ṣe yẹn Ọlọ́run ló ṣe yẹn àwa Fúlàní àárín ni ṣùgbọ́n tó time tí Ọlọ́run fẹ́ kárí báyìí kárí gbogbo nǹkan wọ̀nyí Ọlọ́run gbé Hausa land lé wa lọ́wọ́ Ọlọ́run gbé Nàìjíríà lé wa lọ́wọ́ ní homeland rẹ àwọn bàbá tiwa wọ́n ṣètò homeland fún wa gbogbo àwọn ènìyàn yòókù láyé àwa the only people we are the only ethnic group who have no homeland of our own but God wants to give us a homeland so God has given us Nigeria and so God has mandated has authorized has given us the permission to conquer Nigeria. Fortunately, gbogbo ilẹ̀ Nàìjíríà la wà káàkiri àwọn èèyàn wa tó ń da màlúù. Nǹkan tá a níìdì láti ṣe láti conquer Nàìjíríà ò pọ̀. Kò jọ wípé ká sọ àwọn darandaran wọ̀nyẹn ká sọ wọ́n di jagunjagun. Tá a bá lè sọ wọ́n di jagunjagun tá a lè rówó ká ra nǹkan ìjà fún wọn. Kó jẹ́ pé gbogbo Nàìjíríà náà ti ń jà sọ Nàìjíríà di tiwa. À wá fi ọ̀rọ̀ ẹ̀sìn à fi support ẹ̀. À fọ̀rọ̀ ẹ̀sìn support ẹ̀ pé à ń jà fún Islam ni. Bọ̀ kì í ṣe Islam lárí àlè ń jà fún à ń jà fún homeland wa ni. Ọlọ́run ti fún wa ní Nàìjíríà ojú. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe pàdé wọ̀nyẹn nígbà tí Ọbásanjọ́ ń ṣe president in the beginning of this century. According to what we historians now know, in the year 2011, wọ́n ṣe ìpàdé kan ní wọ́n kó gbogbo nǹkan tó ń sọ yìí wọ́n lọ sọ fún gbogbo àwọn Fúlàní ní gbogbo West Africa wípé Nàìjíríà lọ́lọ́run fún wa eléyìí tẹ́ kátàkárì Nàìjíríà ló yẹ kí gbogbo yín máa wà ẹ múra láti wá sí Nàìjíríà ká gba Nàìjíríà. In the year 2011 wọ́n ṣe ìpàdé kan ní Burkina Faso, northern part of Burkina Faso. Ibẹ̀ ni wọ́n ti yan Buhari as the general tó máa bá wọn tó máa lead the conquest of Nigeria. But àwọn èèyàn wa wọn ò understand. So gbogbo ìgbà 2012, 2013, 2014 táwọn politicians ti wá tán lọ ṣọ̀rẹ́ Buhari wọn ò mọ̀ wípé irú nǹkan bẹ́ẹ̀ wà nílẹ̀. Àwa tá a jẹ́ ènìyàn wọn tá a ṣe politician tá a fún wọn tá a ń bá wọn sọ̀rọ̀ tá a fẹ́ràn wọn. Àwa náà gbà wípé nǹkan dáadáa ni wọ́n ṣe ń gbà yẹn pé wọ́n lọ join pẹ̀lú Buhari yẹn. So nǹkan tí wọ́n plan nígbà wọn yẹn ló wá ń ṣẹlẹ̀. Well, under Buhari ìjà yẹn pọ̀ rẹpẹtẹ ká pààyàn ká kidnap èèyàn ká gba owó rẹpẹtẹ lọ́wọ́ àwọn èèyàn as ransom and so on. Ó pọ̀ gan. For instance, àwọn ọmọ kan kó statistics jọ wọ́n níbi 29,000 people làwọn Fúlàní pa nílẹ̀ Yorùbá under Buhari. In the 80 years of the Buhari presidency. Tinubu tó jóun gan ló ràn wọ́n lọ́wọ́ tó jóun ló ràn Buhari lọ́wọ́. Buhari ti contest election ní 20
2003 2007 2011 tó fail kó tó di pé àwọn èèyàn ẹ̀ wá lọ yàn án ní generalissimo. Tinubu ló jẹ́ kó wọlé, kò sẹ́ni tí ò mọ̀ yẹn. Ńgbà tí Buhari lọ, wọ́n fẹ́ yẹ Tinubu sílẹ̀ sẹ́yìn, wọ́n fẹ́ fi another Fulani máa ṣe president Nàìjíríà lẹ́yìn Buhari. But Tinubu lágbára jù wọ́n lọ, ó gbọ́n jù wọ́n lọ, kò jẹ́ kán gbà kúrò lọ́wọ́ òun. Inú wọn ò tí ì dùn sí i láti ìgbà yẹn. Kò tí ì dórí oyè as president. Kò tí ì dórí oyè as president gbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí bu, tí wọ́n ti bẹ̀rẹ̀ sí lálàṣí ẹ̀, tí wọ́n ti bẹ̀rẹ̀ sí insult ẹ̀, tí wọ́n ti bẹ̀rẹ̀ sí threaten ẹ̀, tí wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ fún wípé a máa ṣe Nigerian army kán máa gbàjọba lọ́wọ́ ẹ̀, a máa ṣe masses of people of the north tán máa ṣe revolution, tán máa ṣe a revolt against you and drive you off the presidential seat. They are still at it today. Ara ẹ̀ ni pé àwọn kan lọ plánù coup lára bíi 15 of them. Wọ́n lè padà. Ẹnikẹ́ni tó bá jókòó sílé ẹ̀ tó ń gbọ́ wọ́n pààyàn ní Ọ̀wọ̀ léni, wọ́n pààyàn l'Ádó Èkìtì lọ́la, wọ́n pààyàn ní Kogi lọ́túnla, wọ́n pààyàn ní Ògbómọ̀ṣọ́ níjọ́ mẹ́rin èní, wọ́n pààyàn ní Ogun State lọ́rùn ní. Tó ń gbọ́ gbogbo ẹ̀ tó rò pé random is not random. It's an implementation of a plan of conquest of Nigeria. Wọ́n dẹ̀ lọ outside Nigeria. Wọ́n lọ wá àwọn terrorist group tó lè ràn wọ́n lọ́wọ́, especially ISIS. Àwọn wọ̀nyẹn wọ́n form alliance pẹ̀lú Boko Haram. Àwọn Fulani kọ́ ló form Boko Haram níbẹ̀rẹ̀, but wọ́n fọgbọ́n wọ́n fi dé ọ̀gá Boko Haram. Because they need anything to máa help wọn láti conquer Nigeria. Gbogbo ìsọkúsọ tó ń sọ nípa Tinubu títí dè ní ara pé àwa la ní Nàìjíríà. Tinubu ò lè wá máa ṣe president Nàìjíríà, àwa la lè ṣe president Nàìjíríà, àwa lọ́lọ́run gbé Nàìjíríà lé lọ́wọ́, àwa la dẹ̀ fẹ́ ní. Therefore, we must get rid of Tinubu at all costs. So, ẹni tó bá rò pé òun ṣe politics PDP lèmi, mi ò ṣe kinní kan, tó bá tinú ẹ̀ bá ń dùn pé àwọn Fúlàní bú Tinubu tán sọ burúkú nípa ẹ̀, tán lérí mọ́ tinú ẹ̀ ń dùn pé PDP ni, òun họ̀tá Yorùbá nation ẹni. A nídìí láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Wọ́n ò ní padà lẹ́yìn Tinubu. Wọ́n ò ní padà lẹ́yìn ẹ̀. Wọ́n ò ní yé lálàṣẹ ẹ̀. Wọ́n ò ní yé plan against ẹ̀. That's not going to happen. Wọ́n ò ní yé ṣe à ń pààyàn, à ń rèpò èèyàn, kì í ṣe pé wọ́n fẹ́ rèpò èèyàn, kì í ṣe rape. It's just to destroy the dignity and the morale of people. Wọ́n ṣe rape àwọn ìyàwó wọn, ìyá wọn, àbúrò wọn, ẹ̀gbọ́n wọn, and so on. It's a method of destroying the morale and the dignity and integrity of nations. Nǹkan tó ń lò fún nìyẹn. Kì í ṣe pé àwọn wá obìnrin láti bá sùn lásán. No. It is a method of destroying the dignity of a nation. A kó àwọn èèyàn wọnú igbó lọ, a béèrè hundreds of millions lọ́wọ́ àwọn èèyàn wọn, a gbọ́dọ̀ rí gbà ká tó kó wọn sílẹ̀, and so on. Wọ́n kó jọ.
kí Buhari dẹ̀ tó lọ kówó tó pọ̀ rẹpẹtẹ ó kó fún wọn ó ṣe wọn tó lè ṣe ṣùgbọ́n kò ṣeé ṣe fún torí position tó ó lọ make a mistake ó ṣe president from the position of president nǹkan tó lè ṣe ò pọ̀ but ìkan wà tó lè ṣe dáadáa ìyẹn ni pé kó jí owó tó pọ̀ ní àpò Nàìjíríà kó kó fún àwọn Fúlàní tó ń bá fẹ́ bá wa jagun. Ó try ó fẹ́ ṣe pé à ń ṣe a máa gba ilẹ̀ sétí omi káàkiri Nàìjíríà á jẹ́ kínní kan gbogbo àwọn tó wà ní National Assembly ò gbà fún wọn jẹ́ kó ṣeé ṣe. A máa ṣòfin wípé tá a bá bí ẹni tí wọn bá bí nílùú kan tó bá ti gbé bẹ̀ lọ́dún márùn-ún di citizen ibẹ̀ nìyẹn ó lè ṣe councillor ńbẹ̀ ó lè ṣe representative ńbẹ̀ àwọn èèyàn ò gbà fún ó ṣàǹdọ́gbọ̀n yẹn ṣáá kò ṣeé ṣe títí ọdún mẹ́jọ ẹ̀ fi pé tó fi lọ bọ̀tì kan wà tó ṣeé ṣe fún kówó púpọ̀ ó kówó púpọ̀ ó kó fún àwọn Fúlàní owó yẹn wà lọ́wọ́ wọn ó ń tì wọ́n. That means they can buy weapons. That means they can maintain groups of young people nínú igbó. Kán máa lọ kóúnjẹ fún wọn bẹ́ẹ̀. Kán máa pe wọ́n kán rẹ́dì láti bá àwọn ará ìlú yẹn jà. That is our situation. Ẹni tó bá rò pé àwọn Fúlàní kí ló ṣe wọ́n ṣe bí eléyìí ó tọ́ yẹ́ẹ̀sì ó tọ́ Fúlàní ò ṣe bí eléyìí níbẹ̀rẹ̀ ìgbà tí irú àwa wọ̀nyí wà lọ́mọdé àwọn Fúlàní àmọ́ rí Fúlàní tó máa ń dá màálù lọ sọ́nà oko wà tá a máa bá màálù wọn ṣeré tó máa sọ fún wa pé ẹ̀yin ọmọ wọn ẹ máa lọ sóko bàbá yín o torí tí màálù bá lè yín á bá yín o á dẹ̀ gbé yín ṣubú o. Àwọn Fúlàní ò kì í ṣe bí eléyìí ńgbà yẹn. The Fulani have now been indoctrinated into believing that God has given Nigeria to them and that it is their duty to conquer it. That it is God's mandate, is God's command that they should go forward and conquer Nigeria. And what they would do to us, if they conquer us the way they have conquered Hausa people, we already can see. They've essentially destroyed the Hausa nation. Mo wà ní àkójọpọ̀ kan ní Èkó. A very high place Fulani man was sitting opposite to me. Ó ní àwa Yorùbá, especially àwa ọlọ́mọ̀wé Yorùbá, àwa aláṣẹ ń pariwo fún Hausa pé kò sí Hausa nation mọ́. Pé Hausa nation ti tán pé language wọn nìkan ló kù. Tí a ò bá ṣọ́ra ẹjọ́ náà máa dé Ọlọ́run dẹ̀ ní jẹ́ kó dé. Táwọn Fúlàní máa sọ pé Yorùbá kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá mọ́. Nítorí náà mo ṣe sọ pé mò ń bá gbogbo Yorùbá sọ̀rọ̀ lénìí. Eléyìí ò kì í sọ̀rọ̀ pé a fẹ́ kúrò nínú Nàìjíríà nìkan. Yes, that's the final solution. A lè wà in the same country pẹ̀lú àwọn tó ń sọ pé àfi tí wọ́n bá kọ́ńkà wa tí wọ́n bá sọ wá dẹrú tán lọ wá mọ́lẹ̀ pátápátá a lè ṣe. Ṣùgbọ́n eléyìí tó yìí ṣe pàtàkì jù báyìí ni wípé ká defend ilẹ̀ wa. Ká defend ilẹ̀ wa. Nítorí náà mo fẹ́ bẹ̀ yín gbogbo ọmọ Yorùbá àti gbogbo bàbá Yorùbá ẹ̀yin ọba wa mo fẹ́ bẹ̀ yín. Màálù darandaran màálù kan wá ó fún mi ní màálù méjì ó fún ìyàwó olórí ó fún ní màálù kan ó di mẹ́ta Ọlọ́run máa bá wa sìn àwọn máa bá tọ́jú ẹ̀ ó di ọ̀rẹ́ wa ibi tó bá wù ló lè lọ. Ẹ̀ ń gbé ilẹ̀ Yorùbá lé lọ́wọ́ nìyẹn o.
ẹ̀ ń gbé ilẹ̀ Yorùbá lé lọ́wọ́ nìyẹn. Mo repeat, ẹ̀ ń gbé ilẹ̀ Yorùbá lé lọ́wọ́ nìyẹn. Kí ni nǹkan tí àwọn Fúlàní ṣe ń bínú Sunday Igboho tó bọ́n ṣe ń bínú ẹ̀ yìí tán ṣáà máa pariwo pé nípa ẹ̀ mo ti kọ́ kí nínú ṣe pé mo ti ṣe wọn padà lẹ́yìn ẹ̀ wáì. Ṣe rí Upper Ògùn tí Sunday Igboho ti wá, àwọn Fúlàní believe pé wọ́n ti gbabẹ̀ under that Seriki. Nǹkan tó bá wù wọ́n ni wọ́n dẹ̀ ń ṣe ń bẹ̀. Wọ́n believe pé that is one area of one region of Yorubaland tí ó ti di tiwọn pátápátá. Torí kò sí nǹkan tí wọ́n lè ṣe ń bẹ̀. Wọ́n kidnap ọmọ dọ́tà ọba. Wọ́n gbé wọnú igbó lọ. Ọba wa lọ ń wá owó láti gba ọmọ ẹ̀ jáde. Then ìkan lára àwọn èèyàn wa tó kàwé lé abroad tó wálé pé wọ́n aṣoko abúròdé. Ó lọ ṣoko rẹpẹtẹ. Wọ́n wò pé orílẹ̀ wáyé Fúlàní lélẹ́yìí tó ọ̀gbẹ́ni wá ṣoko sí i. Wọ́n pa sọnù. Ńgbà tán kidnap bàbá wa Fáláì Olúfáláì kúrò lórí oko ẹ̀, wọ́n gbé wọnú igbó lọ fún bí ijọ́ bíi 4-5. Olúfáláì sọ fún mi wípé regularly níjọ́ 4-5 tóun fi wà lọ́wọ́ wọn yẹn náà ń bèrè lọ́wọ́ wọn pé are you going to go back to that land to farm there? In short, that land belongs to us. You are farming there. And you want to go back there? So, mo fẹ́ kẹ́ mọ nǹkan táwọn Fúlàní ṣe o. They want to attack us until many of us disappear from the land. And the land belongs Fulani land. And that is already happening. Many Yoruba people tí ò kàn kì í jọ mọ̀wé. Àwọn ọ̀mọ̀wé nìkan la rò pé ó ń kásá kúrò Nàìjíríà. Àwọn lọ sí Amẹ́ríkà, lọ sí Britain, lọ sí Germany, lọ sí àwòtọ́ nìyẹn. But ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àgbẹ̀ wa ló jẹ́ pé wọ́n á kọ́ ọmọ kóyàwó wọn. Wọ́n á sá lọ sí Benin lọ́dọ̀ àwọn èèyàn wọn tó wà ní Benin Republic ní Togo kankan. Ojoojúmọ́ ni wọ́n ń dé láti ilé. Yorubaland is breaking up. But we can defend ourselves. A message mi ní ọ̀sán yìí nìyẹn. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á defend ilẹ̀ wa. Ẹ má jẹ́ ká sọ pé a fi sílẹ̀ fún President of Nigeria nìkan. Position tó wà kò jẹ́ kó lè ṣe àwọn kinní kan. Ẹ jẹ́ káwa tá a wà nílé ẹ jẹ́ ká ṣe nǹkan tí òun ò gbúdọ̀ ṣe wọ̀nyẹn. President of Nigeria ò lè sọ pé I'm going to defend my own people, my own homeland. Kò ṣeé ṣe, we are civilized people. No Yoruba president of Nigeria can say I'm going to defend Yorubaland. It cannot happen. So ẹ jẹ́ ká gbàgbé ẹ̀ pé ẹ jẹ́ ká yé bínú sí Tinubu pé kò take action láti defend wa. Ẹ jẹ́ kí gbogbo wa ká take action láti defend ilẹ̀ wa. Àwọn ọmọ wa ready láti defend ilẹ̀ wa. Dáadáa nọ́mbà yẹn tiẹ̀ wá ń pọ̀ sí ní rẹpẹtẹ. We need the help of our people. Kán bá lè ṣe. Wọ́n ready láti ṣe. Àwa ò fẹ́ báyàn kankan jà, àwa Yorùbá fẹ́ báyàn kankan jà. Ṣùgbọ́n tá a bá jà láti defend ilẹ̀ wa ni.
kì í ṣe fẹ́ cross river Niger ká lọ sí north ká lọ wá máa gba ilẹ̀ north lọ́wọ́ anybody no 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 àwa ò nídìí gbogbo wọn yẹn eléyìí tí Ọlọ́run fún wa ó tó wa ṣùgbọ́n eléyìí tí Ọlọ́run fún wa yẹn ẹ má jẹ́ kán gbà lọ́wọ́ wa ẹ jẹ́ kí gbogbo wa ká resolve láti ní ìlọ. Kí ni mo mean by pé sí nǹkan tá a máa fi defend àwọn ilẹ̀ wa mo mean wípé a ní owó a ní resources therefore a ní nǹkan ìjà a lè ní kí president tó jẹ́ Yorùbá kó wá lọ máa ra nǹkan ìjà fún wa ìyẹn kò mọ bí orúkọ Yorùbá ṣe tóbi tó láyé ni táráyé bá gbọ́ across the world pé ọmọ Yorùbá tó ń ṣe president Nàìjíríà ó lọ ń ra nǹkan ìjà fún àwọn èèyàn ẹ̀ á yà wọ́n lẹ́nu gan-an ni how they affect image Yorùbá in the world he cannot do it ẹ jẹ́ kí àwọn tó rí jẹ tó rí mu láàrin wa ẹ jẹ́ ká ṣètò nǹkan tí mo dẹ̀ propose ni wípé state by state ẹ má jẹ́ ká ṣe ní gbọ́nrangandan gbogbo ilẹ̀ Yorùbá rárá ìyẹn á difficult láti ṣe ẹ jẹ́ kó jẹ́ state by state. àwa bíi mẹ́ta mẹ́rin kan á dìde à á dá àkáǹtì sílẹ̀ fún Ogun state à á dá àkáǹtì sílẹ̀ fún Lagos state à á dá àkáǹtì sílẹ̀ fún Ọ̀ṣun state à á dá àkáǹtì sílẹ̀ fún Ondo state à á dá àkáǹtì sílẹ̀ fún Èkìtì state à á dá àkáǹtì sílẹ̀ fún Ọ̀ṣun state à á dá àkáǹtì sílẹ̀ náà fún Kwara state and for Kogi state ọ̀dọ̀ a mọ̀ wípé àwọn alàgbà bẹ̀ wọ́n ní fún wọn lówó bọ̀ lówó ilé tá a bá rí gbà ní state mẹ́fẹ̀ẹ̀fà tìsàlẹ̀ yẹn à á lọ san sí àkáǹtì àwọn Kwara àti Kogi káwọn náà bá lè rí nǹkan defend ilẹ̀ wọn. Kogi is in very serious danger. There is an area of Kogi where there are minerals tó jẹ́ pé àwọn Fúlàní ti gbà á. èèyàn kan ti wá dá cement factory sílẹ̀ síbẹ̀ tó jẹ́ pé àwọn Fúlàní ló ń kó wọlé. ẹ dìde ọmọ Yorùbá owó wà nílẹ̀ Yorùbá ṣe pé owó ò sí ṣe ni ọ̀rọ̀ náà ò yé wa dáadáa òun mo ṣe ní kí n sọ kó yé wa dáadáa ní lẹ́nìí. owó wà lọ́wọ́ wa ó wà lọ́wọ́ àwọn professionals wa ó wà lọ́wọ́ àwọn tó ṣe successful politics láàrin wa ó wà lọ́wọ́ àwọn èèyàn wa tó wà ní Senate tó wà ní House of Rep ó wà lọ́wọ́ àwọn èèyàn wa tó ti wà nírú position wọ̀nyẹn tẹ́lẹ̀ rí ó wà lọ́wọ́ àwọn èèyàn wa tó ṣe gómìnà rí ó wà lọ́wọ́ àwọn èèyàn ó wà lọ́wọ́ àwọn gómìnà wa tòní àwọn náà là ń ṣe fún àwọn là ń ṣe fún àwọn ọmọ tó ń sọ pé àwọn rẹ́dì láti defend ilẹ̀ wa àwọn là ń ṣe fún. ẹ jẹ́ kí gbogbo wa make up mind wa pé tí wọ́n bá dá àkáǹtì yẹn sílẹ̀ ní state wa àwa máa mówó sí i káwọn ọmọ wa tó wà ní state yẹn tán ti volunteer pé wọ́n máa defend state wọn kán bá lè rí ní nǹkan ìjà tó máa fi jà. paríparí ẹ̀ mọ́ wà fẹ́ sọ láti orí oko dórí oko láti ìletò dé ìletò. ẹ ṣèpàdé ní orí oko ẹ ṣèpàdé ní every ìletò nílẹ̀ Yorùbá ẹ ṣèpàdé ní ìlú àti ìlú ńlá àti ìlú kékeré ẹ decide bẹ́ẹ̀ ṣe fẹ́ defend ìlú yín ọ̀nà wo làwọn Fúlàní ń gbà wọ ìlú yìí kí la ṣe lè dí ọ̀nà yẹn kán má ráyè wọ̀ ọ́ mọ́
kì í ṣe dandan a fẹ́ pààyàn àní àwa Yorùbá a fẹ́ shed blood, but just to prevent them from taking over our land. Mo bẹ̀ yín ẹ̀yin sàmọ́rí wa, ẹ̀yin tí Ọlọ́run bùkún láàrin wa, ẹ jẹ́ ká pọwọ́pọ̀ ká defend ilẹ̀ wa o.